Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tá a gbọ́ wọn ní kábíyèsí ní àwọn ò ní lọ sí ilé Ifẹ̀ without Queen Naomi o. Ṣé ẹ mọ̀ pé mo mú gist kan wá fún yín wípé kábíyèsí wọn lọ sí Àkúrẹ́ tí Queen Naomi fi kóòdù sí wọn lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ wá mú Tádéníkáwò ní Àkúrẹ́, pé kábíyèsí ò ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yẹn, pé kábíyèsí dákẹ́, pé tí ò bá ń ṣe ti parọ́pò tí wọ́n yarí pé wọ́n lè mú Tádéníkáwò kúrò ní Àkúrẹ́. Nǹkan tí Queen Naomi fi kóòdù sí kábíyèsí nìyẹn nígbà tí wọ́n dé láti Agodi. So ìgbà tí kábíyèsí dẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ Queen Naomi, wọ́n ní Queen Naomi ní àwọn ò ṣe mọ́, wípé kí kábíyèsí fi àwọn sílẹ̀ kan lọ bá àwọn ìyàwó wọn, wípé enough is enough, ó ti sú àwọn. Wọ́n ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bẹ Queen Naomi to the extent pé gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n close mọ́ kábíyèsí wọ́n bá Queen Naomi sọ̀rọ̀, wípé kí Queen Naomi má ṣe báyìí, wípé bàbá wo erin ńlá wọn ò dé anything tí wọ́n ṣe, pé kò sẹ́ni tí ò lè ṣe mistake. Wọ́n ṣàbẹ̀rẹ̀ sí bẹ Queen Naomi. So nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìgbà tí wọ́n wá bẹ Queen Naomi tán, wọ́n ní bàbá wo erin ńlá wá ní kí Queen Naomi tẹ̀lé àwọn lọ sí ilé Ifẹ̀, wípé àwọn ò lè do without Queen Naomi, wípé látijọ́ yìí làwọn ò ti rí wọn, wípé so àwọn jọ máa lọ sí ilé Ifẹ̀ ni. Wọ́n ní Queen Naomi ní rárá o, àwọn ò lè tẹ̀lé wọn lọ sí ilé Ifẹ̀ o. Àwọn ò sign láti pa ara wọn o. Àwọn sign láti fẹ́ ọkọ ni o. Wọ́n ní bí gbogbo ẹjọ́ yìí bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn, ẹyẹ yọlé. Wọ́n ní Queen Naomi ní pé ṣebí kábíyèsí ti fẹ́ àwọn ìyàwó, wípé kí ló dé kí kábíyèsí fi àwọn sílẹ̀, pé báwo ni kábíyèsí á ṣe ní káwọn tẹ̀lé àwọn lọ sí ilé Ifẹ̀ fún kíni, kí làwọn fẹ́ lọ ṣe ní ilé Ifẹ̀. In fact gan, wọ́n ní màmá Esther Ajayi, wọ́n ní wọ́n ríran sí Queen Naomi pé wọ́n gbọ́dọ̀ lọ sí ilé Ifẹ̀. Ẹ̀yin èèyàn lé pé àwọn ò ní pé kí wọ́n má padà sí ọ̀dọ̀ ọkọ wọn o, wípé ṣùgbọ́n wọn gbọ́dọ̀ lọ sí ilé Ifẹ̀ right now. Wípé nǹkan tí wọ́n need nísìn ò ní pé kó stay away from ilé Ifẹ̀, I mean from the palace. Wípé kó stay away from the palace ní ìsìn, wípé kó fi ara wọn balẹ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní Queen Naomi ní kí ni kábíyèsí máa sọ pé káwọn tẹ̀lé àwọn lọ sí ilé Ifẹ̀ fún. Wípé ṣé kábíyèsí fẹ́ pa àwọn ni. Wípé láti ìjọ́ yìí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú palace yẹn, wípé kábíyèsí ò rí nǹkan ṣe sí. Wípé kí kábíyèsí gbé ìgbésẹ̀ tó bá yẹ kán gbé. Wípé ṣùgbọ́n pé káwọn padà sí inú palace yẹn, àwọn ò ní padà sí inú palace o. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tó ní Queen Naomi tó ní wọ́n sọ fún bàbá wo erin ńlá. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà wo ìgbà tá a ti wà lẹ́nu ọ̀nà ọ̀rọ̀ kí Queen Naomi padà sí inú palace yìí, àbí kí wọ́n má padà sí inú palace. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan-an ní pé kán má padà sí inú palace. Àwa tá à ń sọ̀rọ̀ igan, a ní kán má tíì padà sí inú palace. Nǹkan tá à ń sọ òun ni wípé kí Queen Naomi kán wà ní Royal Mansion, kán máa tọ́jú Tádéníkáwò ní Royal Mansion. Nítorí wípé nítorí ọmọ lèèyàn fi ń gbé ilé ọkọ. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà ẹ ti wo gbogbo nǹkan tí àwọn èèyàn sọ, ẹ ti gbọ́ àti rí lórí ọ̀rọ̀ pé Queen Naomi àti kábíyèsí wọ́n ti go deep ju pé kí Queen Naomi láwọn ò ṣe mọ́ lọ. Ẹ̀yin náà ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí ọmọ bá ti wọ̀, especially ọ̀rọ̀ ọkọ àti ìyàwó, ó ti kúrò ní nǹkan tó yẹ pé èèyàn kàn lè fi ọwọ́ yẹpẹrẹ mú. Ìtorí ẹ̀ ni gbogbo àwọn èèyàn, abiyamọ, àwọn bàbá, àwọn ìyá, gbogbo wọn fi ń advice Queen Naomi pé kí Queen Naomi kí wọ́n padà lọ sí ọ̀dọ̀ ọkọ wọn. Kì í ṣe pé kán lọ gbénú palace o. Irú Royal Mansion tí kábíyèsí fún Tádéníkáwò, wọ́n lè wà ń bẹ̀ kán máa tọ́jú ọmọ wọn ń bẹ̀. Tí kábíyèsí bá dẹ̀ fẹ́ rí wọn, wá wá bá wọn níbẹ̀. Tí kábíyèsí bá dẹ̀ fẹ́ rí wọn, wá wá bá wọn níbẹ̀. Nǹkan tí àwa ń sọ nìyẹn. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú Queen Naomi. Àfi kí Ọlọ́run Elédùmarè kó fi wọ́n lọ́kàn balẹ̀ nítorí wípé ọmọdé ara wọn ni wọ́n nà.
why tó jẹ́ pé láti kékeré báyìí kéèyàn máa dojú kọ ọ̀rọ̀ ilé olórogún? Kí ló dé? Mo gbọ́ tí èèyàn kan sọ ní inú gist kan tí mo mú wá wípé Queen Naomi ń sọ pé olórìṣà ní kábíyèsí. Ẹ jọ sà. Èmi ò rò pé Queen Naomi ń sọ pé olórìṣà ní kábíyèsí o. Nítorí wípé tí Queen Naomi bá ní feel pé olórìṣà ní kábíyèsí, Queen Naomi ò tiẹ̀ ní ever fẹ́ kábíyèsí. Queen Naomi ò condemn religion kábíyèsí. Wọn ò condemn religion bàbá wẹ̀rẹ̀ ńlá rárá. Nǹkan tí Queen Naomi tó ń sọ òun ni wípé àwọn ò lè gbé ẹbọ ní inú palace. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi wá èèyàn tó ń ṣe gbogbo ritual yẹn fún wọn ní inú palace. Ṣebí nǹkan tó fà á nìyẹn tí àǹtí wáyé tó fi gba kábíyèsí. Nítorí pé òun ni kábíyèsí mú wá láti wá máa ṣe gbogbo àwọn ritual yẹn. Ìgbà tí àǹtí wáyé dẹ̀dẹ̀ palace, ọ̀tọ̀ ní iṣẹ́ tó ń ṣe, ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe. Ẹbọ ni wọ́n ní kó wá gbé, ètùtù ni wọ́n ní kó máa gbé. Ọ̀tọ̀ ní nǹkan tó òun ṣe ń tiẹ̀ láti fi fẹ́ bàbá wẹ̀rẹ̀ ńlá ni. So ẹ̀yin èèyàn lé, kì í ṣe pé bóyá Queen Naomi condemn religion kábíyèsí o. Wọn ò condemn ẹ o. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ̀sìn oníkálukú yàtọ̀. Kábíyèsí dẹ̀ gbà. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi fẹ́ wọn. Torí kábíyèsí mọ̀ pé ẹ̀sìn tí àwọn ní táwọn ń ṣe, wọn ò lè bá wọn gbé ritual. So mo kàn ní kí n mú ọ̀rọ̀ yìí wá nítorí mo gbọ́ tí àwọn bàbá wa yẹn sọ wípé Queen Naomi condemn religion kábíyèsí. Queen Naomi ò condemn religion kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, oríṣiríṣi ni à ń gbọ́ lórí social media. Oríṣiríṣi dẹ̀ ló ń ṣẹlẹ̀ lórí social media. Ṣùgbọ́n gbogbo wa là fẹ́ kí ìrẹ́pọ̀ àti ìfẹ́ tó wà láàrin kábíyèsí kó padà. Ìtorí ẹ̀ náà dẹ̀ ni gbogbo wa fi ń advice Queen Naomi pé kán jọ nítorí Ọlọ́run. Kán lọ jókòó sí Royal Mansion, kán lọ máa tọ́jú ọmọ wọn. Kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. Alákọ̀ọ́kọ́, ẹ̀yin lẹ bí àrólé fún kábíyèsí. Kábíyèsí dẹ̀ ní wọ́n ti fi gbogbo nǹkan tán ni wọ́n ti fún ọmọ yín nítorí pé àkọ́ṣẹ́ wọn nìyẹn. Wọn ò lè ever gbàgbé Tádéníkáwò torí Tádéníkáwò mean a lot sínú ayé bàbá wẹ̀rẹ̀ ńlá. So kí wá ló dé, kí ló fẹ́ mean? Kò sí nǹkan tí èèyàn kankan lè ṣe. Ọlọ́run ti gbé yín síwájú, ó ti gbé yín síwájú. Wọn ò lè sọ yín di èrò ẹ̀yìn láéláé. So Queen Naomi ẹ fira yín lọ́kàn balẹ̀ o. So ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn tá a ní ká mú wá fún yín. Àfi kí Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú kábíyèsí o. Kọ́lọ́run Elédùmarè kán dẹ̀ bá wọn yanjú ọ̀rọ̀ yìí. Kò jẹ́ bó ṣe jẹ́, ẹ̀yin èèyàn lé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo ẹ̀yin ó subscribers, a dúpẹ́ ní ọwọ́ yín fún gbogbo àdúrótì yín lórí channel wa. Gbogbo ẹ̀yin new subscribers, a dúpẹ́, a tún ọpẹ́ dá fún gbogbo ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o, ní agbára Ọlọ́run. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ní agbára Ọlọ́run, gbogbo àdáwọ́lé wa máa yọrí sí rere o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn gist wa, gbogbo ẹ̀ la rí. A dúpẹ́ lọ́wọ́ yín, a fi ojú pa ẹnikẹ́ni rẹ́. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Ẹ ní fi ọwọ́ gbọ́mọ sí o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ẹ máa bá mi fi àdúrà ran Alhaji Oríyọmí lọ́wọ́, Queen Naomi àti kábíyèsí. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, mo dúpẹ́, mo tún ọpẹ́ dá. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa. Ọlọ́run á bá mi gbọ́ àdúrà yín o, àti èmi tí mò ń sọ̀rọ̀ náà. Ọlọ́run á wà pẹ̀lú yín, á gbọ́wọ́ yín sókè. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Máṣọ́lá Gist TV ń kí yín o.